bàbá gẹ́gẹ́ bí nǹkan tí à ń bá bọ̀ ẹ bá rí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ọdún mẹ́ta láti bí ìjẹta lọ́rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Àyèmákò wọn lọ kíra wọn gan kíra wọn bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ nǹkan tẹ́yìn náà mọ̀ kí ni nǹkan tẹ́yìn rí sí i. mi náà rí fọ́nrán yẹn lórí social media. amóhùnmáwòrán bẹ̀tẹ̀ nǹkan tí mi rí ni pé tó bá jẹ́ pé lóòótọ́ Fúnkẹ́ Akíndélé kò kí Tóyìn pé kò dá lóhùn. kò dá lóhùn nígbà tó kí tí Tóyìn kí Fúnkẹ́ ò dá lóhùn tá a bá wádìí ọ̀rọ̀ yẹn mi ò fẹ́ kéèyàn dá ẹnikẹ́ni lẹ́jọ́ because ó máa nídìí nítorí Fúnkẹ́ èèyàn kan tó jẹ́yàn pàtàkì ní láwùjọ tó dẹ̀ máa ń respect rẹ̀ ó wà reserve bákan bí èmi ṣe máa ń wò bákan náà Tóyìn náà fúnra rẹ̀ èèyàn pàtàkì ni wọ́n so tó bá wá rí báyẹn ó máa nídìí tí Fúnkẹ́ ò fi count pé òun wà níta gbangba torí mọ̀ pé irú wà tó ń wù yẹn àwọn èèyàn kan máa rí wọ́n máa dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ bó ṣe jẹ́ pé gbogbo ayé náà ló ń sọ̀rọ̀ ní. torí àwọn ẹ̀dẹ̀ ti jáde orí ẹ̀ tó ń sọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀jọ̀gbọ́n èèyàn ni tó mọ̀ pé irú wà tó ń wù yẹn àwọn èèyàn máa rí so tó fi wù ó mọ̀ wù kán lè rí tẹ bá dẹ̀ wúrú èèyàn bẹ́ẹ̀ èèyàn dáadáa ni. lọ́nà wẹ̀ ṣáà wò bá. ṣe rí ẹni tí inú bá ń bí tó bá fi ẹ̀dùn inú ẹ̀ hàn káwọn èèyàn lè rí èèyàn dáadáa ni o ṣe rí èèyàn burúkú á pé wọ́n máa ń pa òwe kan fún èṣù á ní adákẹ́jà bí èṣù tó bá jẹ́ pé èèyàn burúkú ni òun náà ṣojú ayé pẹ̀lẹ́ 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 lẹ́tí nǹkan tó wà nínú ẹ̀ ṣe mọ̀ pé nǹkan ọ̀tọ̀ ni ó dẹ̀ máa kí bí ẹ̀ náà ṣe kí ìyẹn gan òde ní mọ̀ pé nǹkan kan wà nínú ẹ̀ bóyá ó ṣe àbí oníṣẹ́ dépò pé àwọn èèyàn wọ́n lè béèrè kan bá wọn dá sí ìdí tí mo fi sọ pé ẹjọ́ yẹn ò ṣe é dá bí kò ń ṣe pé Fúnkẹ́ tó dákẹ́jẹ́ tí ò dáhùn tó gbójú sọ̀kan ó mọ nǹkan tó dé tí Tóyìn bá mọ̀ fine wọ́n á béèrè lọ́wọ́ wọn tí Tóyìn ò bá mọ̀ àwọn èèyàn á padà sọ́dọ̀ Fúnkẹ́ pé kí ló dé tí Tóyìn kí ẹ ẹ̀yin méjèèjì tó yẹ pé àrídùnnú lẹ́yìn méjèèjì síra yín gbajúgbajà lẹ́yìn méjèèjì ọ̀jọ̀gbọ́n ni gbogbo ayé ń fẹ́ yín so kí ló wá dé tó wá kí ẹ tó tún wá jẹ́ ta tó ò fi mind tó dẹ̀ pé àwọn mú ẹ pé ọ̀jọ̀gbọ́n èèyàn yẹn ó jẹ́ kó pretend bẹ́ẹ̀ yẹn ó pretend kí ló dé ẹ̀sà á sọ tinú ẹ̀ tí Tóyìn bá dẹ̀ sọ tinú ẹ̀ tí Fúnkẹ́ bá sọ tinú ẹ̀ Tóyìn tí ò mọ̀ bóyá òun ṣẹ̀ tàbó mọ̀ tó òun ṣẹ̀ tí ò kà kún á lè sọ sọ́rí fún ìjà yẹn á lè ṣe kí ni á lè tàn síbẹ̀ àlàáfíà lè wà so bó ṣe rí yẹn now ó dà bẹ́ẹ̀ so kí Tóyìn má fi ṣèbínú pé òun kí kò dáhùn o bó ṣe express feelings ẹ̀ sí gbogbo ayé yẹn Tóyìn má fi ṣèbínú try láti mọ nǹkan tó bí nínú bẹ́ẹ̀ ni try láti mọ nǹkan tó bí nínú ìwà tó wù yẹn kò ń ṣèwà tí ò dáa o ìwà tó dáa ni. àwọn tó wá ń jáde tán pé kò yẹ kí Tóyìn àwọn olólùfẹ́ Fúnkẹ́ gbà kò yẹ kó tẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn kí nǹkan tí ò bá ṣẹlẹ̀. ṣe mọ̀ pé bí èèyàn ṣe dáadáa àwọn èèyàn á jáde á sọ̀rọ̀ bí èèyàn dẹ̀ ṣe dáadáa àwọn àjọyọ̀ bẹ́ẹ̀ tí èèyàn bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ènìyàn tó bá wo nǹkan tó ṣẹlẹ̀ yẹn á mọ̀ pé kò ń ṣe pé Tóyìn Fúnkẹ́ ò mọ ohun tó ń ṣe ó mọ̀ ṣe bẹ́ẹ̀ káwọn èèyàn rí i so ibi tí mo sọ pé dáadáa ló ṣe nìyẹn nǹkan tó ń bíyàn nínú tó dẹ̀ mọ̀ pé ẹnìyẹn kò ń ṣe ẹni tó lè bínú sí nǹkan sọ́ máa ríra wọn iṣẹ́ wọn ó jọra wọn ìrìn wọn jọra wọn ọmọ ìgboro ní gbogbo wọn so tó dẹ̀ fi lè ṣe bẹ́ẹ̀ kí gbogbo èèyàn rí now nǹkan yẹn ó fẹ́ kó dákẹ́ ni ó fẹ́ kó parí ni so Olúwa kó àjọ kó parí gbogbo tó bá rùn nínú wọn pé kan yanjú ẹ̀ láti Ọlọ́run jẹ́ kó yanjú now mo fi àsìkò yẹn wá sọ fún gbogbo ihun tí gbogbo ayé gbọ́dọ̀ rí tẹ́ ẹ gbọ́dọ̀ là tí ògo fowórọ̀ kújọ gbogbo ẹ̀yin ọmọ ológo ni kẹ́ wá báyìí ẹ wo 777 yìí. àwọn ológo bíi ti Fúnkẹ́ àti àwọn ológo bíi ti Fúnkẹ́ torí gbọ́dọ̀ àwọn náà fi ń sọ̀rọ̀ nípa. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ọmọ ológo bíi ti Fúnkẹ́ bíi ti Tóyìn ó yẹ wá ihun tí ògo yín máa fi búyọ tí gbogbo ayé máa fi hàn tí gbogbo èèyàn máa fẹ́ yín tí kò sí ẹnìkan tó máa kórìíra yín tàbí pé kó fọwọ́ bo ògo yín mọ́lẹ̀ tàbí pé kó sọ pé òun ogun ìdílé kan òun fẹ́ máa jà yín kò ní jẹ́ kẹ́ ẹ rógo lò tá a fẹ́ fi yín pamọ́
kí wọ́n á dé àbí kó sọ yín dológo àná òun ni 777 yìí. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wo product yìí yá máa béèrè fún tiẹ̀ nísìnyí. Gbogbo nǹkan tẹ̀ ń lò nínú ilé ló wà níbẹ̀, nǹkan 5 ló wà níbẹ̀. Ọṣẹ ìyanu wà níbẹ̀, anointing ìyanu wà níbẹ̀, pef ìyanu wà níbẹ̀, àwọn rólọ̀ wà níbẹ̀ fún káyìn kan máa hate tiẹ̀ láyé ẹ̀. Àwọn nǹkan tó jẹ́ pé kàn lè fi tiẹ̀ mọ́lé. Àwọn setback wà níbẹ̀, back to sender wà níbẹ̀ pé gbogbo èèyàn tó bá rubí sí ẹ kó forí ara ẹ̀ gbé nínú nǹkan tó wà bí nínú páàkì kan ṣe yìí. That is why tẹ́ pé òun làwọn èèyàn ń lò nísìnyí lókè òkun ni àbí ní orílẹ̀-èdè yìí. Ìwọ tó o bá wà lókè òkun tó fẹ́ ibẹ̀ lèmi wà, tó bá fẹ́ wá fún counseling ibẹ̀ náà nọ́mbà tó máa pè ní. Tó bá dẹ̀ yẹ pé o fẹ́ rányàn kan send ẹ̀ sí ẹni bóyá kí iṣẹ́ sí abroad, ìwọ tọ́mọ ẹ wà lókè òkun tètè pè mí sìn kọ́mọ ẹ lè ṣe rere lọ́dún yìí, ẹ̀rí kó lè máa fi nǹkan rere ránṣẹ́ sílé. 070 360 38757. Gbọ́ lẹ́ẹ̀kan sí o 070 360 38757. Nọ́mbà ayọ̀ ẹnìyẹn tó bá ti ń pè mí màá máa gbé, màá máa sọ bó ṣe máa wá gba tiẹ̀ tàbí ká send ẹ̀ sí ẹ ní interstate ni tàbí labroad.